A tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì yín ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní kàn wá, kò ní kan ẹni tá a mọ̀ láṣẹ Èdùmàrè. Lónìí lórí ètò Òye Ọ̀rọ̀, orí ètò tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé, tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sì bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá fún yín tẹ́ bá ní dá sí. Lónìí a sọ̀rọ̀ nípa ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ yíyan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun. Gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ṣe ń bi wá, tí wọ́n ń pè wá láti mọ ibi tí nǹkan dé dúró. Bákan náà a sọ díẹ̀ lórí ọ̀rọ̀ Brọ̀dá Muyideen àti Pásítọ̀ Àgbàlá Gabriel. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí kẹ́lí láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ètò tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé o láti bá ní pín, ẹ bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín kó lè káàkiri àgbáláyé. Otasansan rédíò and TV. Bí mo ṣe ń ṣètò yìí, àti ìgbọ́ tuntun ọ̀rọ̀ tuntun mi ò tí ì jáde yàtọ̀ sí eléyìí tí a mú wá fún yín gbẹ̀yìn wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣèyí Mákindé ó ní lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún kábíyèsí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó gbéṣẹ̀, ọba Lékan Balógun, tí wọ́n bu ọlá ìkẹyìn fún bàbá tán, pé ní ìgbésẹ̀ ló tó máa wáyé lórí kíkéde orúkọ ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi ránṣẹ́, tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ bí ẹni tí ó bọ́ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n tá a lè pè ní ọ̀rọ̀ tuntun bẹ̀, tá a lè pọ́ tún súyọ òní wípé ọjọ́ Sátọ̀dé, ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tá a wà yìí 2024, òun náà ni ọjọ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kéde, tí wọ́n mú ọjọ́ tí wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn gbagbadudu fún kábíyèsí tó wàjà ọba Lékan Balógun, léyìí tó máa wáyé ní pápá ìṣeré Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílẹ̀ Ìbàdàn. Ohun tí àwa máa retí báyìí ni wípé lẹ́yìn ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ látọwọ́ gómìnà Olúwaṣèyí Mákindé láti kéde orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn. Ṣùgbọ́n bí nǹkan bá ṣe ń lọ, ohun tó bá tún súyọ, tó bá tún jẹyọ lẹ́yìn ayẹyẹ ìkẹyìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tá a wà yìí fún ọba Lékan Balógun tó wàjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, a mọ̀mọ́ wá fún yín láti wá fi tó yín létí ìyẹn báyẹn. Lórí ọ̀rọ̀ Pásítọ̀ Àgbàlá Gabriel àti Brọ̀dá Muyideen,
ọ̀rọ̀ yẹn kọjá ọ̀rọ̀ àwọn méjèèjì, ó kọjá ojú lásán tí ó kọjá ohun tá a lè máa fi ojú lásán wò, torí pé ẹni tó bá mọ ìpìlẹ̀ Genesis, ìbáṣepọ̀, àjọṣepọ̀ báwọn méjèèjì ṣe pàdé, bí broda Muyideen bó ṣe kó sọ́wọ́ pásítọ̀ Àgbàlá Gabriel, bí pásítọ̀ Àgbàlá Gabriel bó ṣe rí broda Muyideen bó ṣe rí ní ojú títì, yóò mọ̀ wípé ọ̀rọ̀ àwọn méjèèjì ó kọjá ohun tí a lè máa fi ojú lásán wò. Ṣùgbọ́n mo gbóríyìn, mo gbé òṣùbà fún gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tí mo tún lè pè ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílẹ̀ Ìbàdàn, Alhaji Oríyọmí Hamzat. Ọ̀rọ̀ tí wọ́n sọ lásìkò tí wọ́n mú broda Muyideen lọ sí ọ̀dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel lẹ́yìn tí àwọn aráàlú tí wọ́n rí broda Muyideen he ní ọjà Bódìjà níbi tó ti ń gbàárò nílẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu Alhaji Oríyọmí Hamzat ló mú mi kan sára sí wọn wípé ọlọ́pọlọ pípé, onílàákàyè, àbí kí n sọ wípé àkàndá èèyàn ó ní Alhaji Oríyọmí Hamzat, torí pé ọpọlọ tí ọba Èdùmàrè tó fi jíǹkí Alhaji Oríyọmí ó yà lára ọ̀tọ̀, tó sì nípa nínú àwọn ìgbésẹ̀, ìṣe, ọ̀rọ̀, ìwà, àdọ́wọ́lé Alhaji Oríyọmí Hamzat. Kí lọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ broda Muyideen àti pásítọ̀ Àgbàlá Gabriel tí mo fi kan sára sí wọn? Ó ní wípé wọ́n ní kò sí bá a ṣe fẹ́ sọ ìtàn ìgbésí ayé pásítọ̀ Àgbàlá Gabriel tá à ní sọ nípa broda Muyideen. Kò sí bá a ṣe fẹ́ sọ ìtàn ìgbésí ayé broda Muyideen tá à ní sọ nípa pásítọ̀ Àgbàlá Gabriel bí wọ́n ṣe pàdé, bájọṣepọ̀ bó ṣe wáyé láàrin wọn. Kò tán síbẹ̀, Alhaji Oríyọmí Hamzat wọ́n ní kò wá sí bá a ṣe fẹ́ sọ nípa ìtàn òkìkí bí pásítọ̀ Àgbàlá Gabriel bó ṣe di gbajúgbajà káàkiri orí ẹ̀rọ social media platforms, tí a ní sọ nípa broda Muyideen, torí pé nínú àwọn ètò ìgbésẹ̀ tí pásítọ̀ Àgbàlá Gabriel tó dáwọ́lé lórí tó sọ di gbajúgbajà, ọ̀kan tí ò ṣe é mọ́ mẹ́nubà, tí ò ṣe é gbàgbé, òun náà ni ọ̀rọ̀ broda Muyideen. Ṣèrọ̀ wa ni kì í ṣèrọ̀. Lóòótọ́ àti lódodo pásítọ̀ Àgbàlá Gabriel ó ti ń ṣe àwọn iṣẹ́ yìí ṣáájú kó tó pàdé broda Muyideen, ṣùgbọ́n lásìkò àwọn ìgbà tí broda Muyideen, tí pásítọ̀ Àgbàlá Gabriel tó ṣalábàápàdé broda Muyideen, ó yàtọ̀. Kódà èmi gan bí ẹnìkan tí mo lè confirm ẹ̀, ó tó àwọn mẹ́ta tí wọ́n jẹ́ kí n mọ̀ wípé àwọn ọ̀mọ̀ nípa pásítọ̀ Àgbàlá Gabriel tẹ́lẹ̀ ṣáájú, wípé broda Muyideen, ọ̀rọ̀ broda Muyideen, ìṣẹ̀lẹ̀ broda Muyideen ló mú àwọn gbọ́, ló mú àwọn mọ̀ nípa
Pastor Àgbàlá Gabriel ṣẹ̀rí pé ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat ti sọ ṣẹ̀rí pọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá tó yẹ kí olóyè ó ronú sí kó lóyè ó gbéyẹ̀wò ni èmi náà sì rí nínú ọ̀rọ̀ tí Pastor Àgbàlá Gabriel tó ń sọ lásìkò tí Alhaji Oríyọmí Hamzat tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ gbìyànjú láti pẹ̀tù sí àárín àwọn méjèèjì Brother Muyideen àti Àgbàlá Gabriel ló ti ń sọ wípé ọ̀rọ̀ àwọn méjèèjì Pastor Àgbàlá Gabriel àti Brother Muyideen ó kọjá tí èèyàn lè fi ojú lásán wò bẹ́ẹ̀ ni téèyàn lè fi ojú lásán wò. Àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Alhaji Oríyọmí Hamzat yẹn tí mo bá sọ wípé òun náà ló kún ìgbésẹ̀ tàbí tá a lè sọ wípé ó kún ara tó ṣe okùnfà ìgbésẹ̀ tí Pastor Àgbàlá Gabriel tó fi bọ́ síta ní gbangba lórí social media padà láti tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ènìyàn káàkiri àgbáláyé lórí pé òun na Brother Muyideen torí pé mo ti sọ ṣáájú pé téèyàn bá ní làákàyè tó bá lọ́gbọ́n tó bá nímọ̀ tó bá lóye tó ní àròjinlẹ̀ tó lákàkì yóò ro ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu Alhaji Oríyọmí Hamzat nípa àjọṣepọ̀ àárín Brother Muyideen àti Pastor Àgbàlá Gabriel yóò rò lẹ́ẹ̀mejì yóò ṣe kí ni yóò rò lẹ́ẹ̀mejì mo fi sọ wípé ọ̀rọ̀ àwọn méjèèjì ó kọjá ní tí èèyàn lè fi ojú lásán wò lóòótọ́ àti lódodo àìmọye ìrànlọ́wọ́ míì àìmọye àánú míì ni Pastor Àgbàlá Gabriel ló ti padà ṣe fún èèyàn lẹ́yìn tí Brother Muyideen yẹn ṣùgbọ́n tí mo fẹ́ kí ó tún yé wa ní pàápàá jùlọ àwọn tó bá gbé irú iṣẹ́ tí Pastor Àgbàlá Gabriel tó gbé dání yẹn tí wọ́n bá gbérù ẹ̀ lọ́wọ́ ò ní wípé kán máa rántí irú ìṣẹ̀lẹ̀ báyìí kán máa rántí irú nǹkan báyìí a lè fẹ́rù ẹ̀ kù nínú irú ìrìn àjò bẹ́ẹ̀ a lè fẹ́rù ẹ̀ kù bẹ́ẹ̀ ni torí pé iṣẹ́ àánú ṣíṣe ó lágbára díẹ̀ ó ṣe kí ni ó lágbára díẹ̀ tó sì yẹ kí a máa fẹ̀sọ̀ ṣe ká máa ṣe kí ni ká máa fẹ̀sọ̀ ṣe torí irú ìṣẹ̀lẹ̀ báyìí ibi ni màá ti dánu dúró fún tèmi lórí ètò yìí ọ̀rọ̀ mo ti mú wá o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin olóye ẹ̀yin onímọ̀ ẹ sì ti gbọ́ kí ni wòye tiyín kí ni èrò tiyín lórí eléyìí tí mo mú wá yìí kí ni ìwòye yín kí ni èrò tiyín lórí àjọṣepọ̀ àárín Brother Muyideen àti Pastor Àgbàlá Gabriel láti bẹ̀rẹ̀ títí di àsìkò yìí bí wọ́n ṣe ríra wọn re torá èmi ò sọ pé wọ́n ríra wọn re ni látìgbà tí wọ́n ríra wọn re àti àtìgbà tí pẹ̀tùká tó wáyé láàrin wọn ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí mi ní ààyè comment nísàlẹ̀ fídíò yìí màá kà á màá sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì yìí ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè títí ọ̀la tààtún padà wá tààtún mú tuntun wá fún yín lórí ètò yìí ọ̀rọ̀ níkànnì Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́
etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú kábíyèsí. Bàbá mi aláìlúwà ọba Taofeek Iyèọlá Àkàndé Mọ́rẹ́nigbadé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tilẹ̀ Ìkòyí, kádépẹ́ o kásìpẹ́ lẹ́nu.